Hello everyone, welcome to Toyeen Talks. Ẹ jẹ́ ká jọ enjoy. Until I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Ó ra aṣọ ìyàwó fúnra ẹ̀ fún sí Fọlá gbé tí ẹ kó Fọlá ṣé ò létí ṣé ò gbọ́ nǹkan tí mo sọ 6 eyes outfit ní ọlọ́mọ yìí rà fúnra ẹ̀ tí ọkọ ẹ̀ gangan tó dẹ̀ confam Fọlá kí ló gbé ẹ dórí bíi owó bisikíìtì ṣé yẹn ò tó ọgbọ́n fún ẹ owó bisikíìtì pé ọkọ ẹ ò fílẹ̀ ló gbé wá sórí orí social media yìí wá wo ọmọ olórí ire yìí tẹ́ ń porúkọ ẹ yìí 6 outfit lọmọ yìí fowó ara ẹ̀ fira fún wedding ẹ̀ ẹ dẹ̀ wá síbí ẹ máa pariwo Lizzy ṣé gbogbo ayé ọmọ yìí gan ṣé kò tó ọgbọ́n fún yín ṣé kò tó ọgbọ́n fún yín àti ẹ̀yin àgbàyà tó jẹ́ pé tọmọ yín bá máa lọ ilé ọkọ báyìí ẹ máa ru ẹrù lórí ọkọ yẹn ni ọkọ yẹn máa ṣàwo ọmọ kékeré inú yín 24 years ó nìkan 6 outfit ìtẹ̀kọ́ nìyẹn o àti ìsọ ti Tanzania o ẹ wá jókòó Fọlá ọgbọ́n wà fún ẹ láti kọ́ ọgbọ́n wà fún ẹ ẹni tó dẹ̀ ń fa bẹ́ẹ̀ mọ́ra gan sef ó yẹ kó pè kó máa bá ẹ sọ̀rọ̀ pé ibi tí mo sìn ẹ́ yìí ó tó gẹ́ wo ọmọ tèmi gan bí fúnra ẹ̀ wo bó ṣe ń ṣe pẹ̀lú ìgbéyàwó ẹ̀ tí ò dẹ̀ fẹ́ kó dàrú ó ti tó gẹ́ kó náà lé Fọlá dànù kí Fọlá lọ ṣe láìfẹ́ ẹ jẹ́ kó gún mí ẹ jẹ́ kí ogun kó mí ẹ fi ẹni ẹlẹ́ni sílẹ̀ ẹ má fi Priscilla fi ja ìjà yín kẹ́ ẹ fi ẹni sílẹ̀ kẹ́ ẹ dẹ̀ fi Lizzy sílẹ̀ tí ó bá fi lè di next week tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní tàgì Lizzy kó ní amọ̀rí a máa gba platform a máa gbà mú ẹ lọ́wọ́ ṣọ́mọ́ ipá tí ń sọ sílẹ̀ nísìn ẹ jẹ́ kó gún mí ẹ fi Lizzy sílẹ̀ project wà lọ́wọ́ lady yẹn tó fẹ́ ṣiṣẹ́ tó ti gbọ́ Abuja unloaded ẹ fẹ́ la ẹ lọ wáṣẹ́ ṣe iṣẹ́ lẹ everybody iṣẹ́ lọ wáṣẹ́ ṣe kò dẹ̀ ká kòkun náà fún yín kò ká kòkun fún yín ẹ lọ wáṣẹ́ ṣe àmọ̀rí gbé mi sílẹ̀. Kódà wọn láìpẹ́ rẹ̀ nínú agbára. Ó dà àwọn gidi náà sọ. Wọ́n ń jọ̀kan torí Ọlọ́run á máa bẹ̀ wọ́n ni ìjà máa ń parí ó ti tó kọ́ máa ṣe ìtìkú Lizzy mọ́ kọ́ máa káàdì Lizzy mọ́ àwọn ọmọ ìwé pé tọ́dẹ̀ ń sọ̀rọ̀ tó ń dọ̀rọ̀ tó ń gbé Lizzy tó ń wá madam wọn invite ẹ ibi téèyàn bá nífẹ̀ẹ́ sí ló máa ń lọ ibi téèyàn bá dẹ̀ lọ́rẹ̀ẹ́ sí ló máa ń lọ so Lizzy ò lọ́rẹ̀ẹ́ ibi ọ̀rẹ́ tó bá dẹ̀ ní tó bá pé rè mi fans ẹ̀ mo fẹ́ ṣe wedding ti máa invite ọmọ pé mo wúlò fóun tó bá dẹ̀ máa dá bísí mi ò lè wá ó máa jókòó ẹni tí ò ń ṣọ̀rẹ́ kò ṣáà lè wọṣọ sọ́rùn kó lóun lọ wedding it's not possible so kán torí Ọlọ́run à ń bẹ̀ wọ́n ni oníkálùkù wa ló máa jù. ẹ bá ń gbé fún mi sókè ẹ jọ. ṣé mo lè sọ̀rọ̀ ma. ẹ lè sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ma. Ìyá Mọ̀rẹ́láyọ̀ my namesake. Who will send your request? Let me bring you up. Ẹ ṣé for this platform tẹ̀ ẹ ṣe and gbogbo abiyamọ tó ti sọ̀rọ̀ to protect Lizzy Anjorin ilé àtọ̀nà yín kò ní dàrú. Ìṣeré that lady Lizzy Anjorin I knew her ó máa ń jó nínú ṣọ́ọ̀bù ẹ̀ that's how I fell in love with her. Oh why she's one ní ọba ní one woman battalion she's one. I love her spirit. Ibi tó ti wá pa mí lẹ́kún ni pé wọn ò bá ti pa sí ìdúmọ̀ta ká ló lè kú ẹ̀ ká ló kú kó sórí ti máa kú dànù nìyẹn ṣá. Ibẹ̀ ni mo tún wá lọ́ọ̀bẹ̀ mọ́. This lady Lizzy Anjorin she wasn't a blogger before. There was a blogger tó máa ń gbawó lọ́wọ́ ẹ̀ tó máa ń bá pariwo but later woman yẹn ó bẹ̀rẹ̀ sí exploit Lizzy Anjorin. Lizzy from nowhere just came out and started defending herself. Ìyàwó sani wọ́n lè máa ṣépè fún láàárọ̀ lọ́sùn. Ìṣeré mental health wa we cannot tamper with it for long.
mental health yẹn ni o lè máa tamper pẹ̀lú ẹ̀. Gbogbo bí ayé ṣe gángàn tó ń bu èèyàn kan ẹ̀jẹ̀ fẹ́ pa báyìí kò dáa. Mo rí Lizzy bọ́nú ẹ̀jẹ̀ Jésù. Ikú kan kì yóò pa á. Gbogbo anybody tó bá gbógun lé àti àṣàṣì ó máa pa lásàṣì ni. Kò ní kú, ó máa ṣe ìyá ọmọ ẹ̀ kalẹ̀. Ògo tọ́lọ́run fún máa tàn kalẹ̀ ni. I mean, there should be a ọjọ́ kan kí èèyàn raise àdúrà fún Lizzy Anjorin. She's going through it. Gbogbo ayé jẹ Lizzy kí ló ṣe? Ọmọ lady tó jáde síta Fola tó ní èmi náà gbọ́kọ̀. Àwọn méjì tó wà lẹ́kọ́ ó gbọ́kọ̀ tí wọ́n ní. Ó ṣáà gbọ́kọ̀ táwọn yẹn. Ó wá ń pariwo gbọ́kọ̀ ẹ̀. Mi ní kò jẹ́ pé ẹ bá mi máa fàdúrà ràn Lizzy lọ́wọ́. Kò ní kú kò ní rùn. Á ṣe ìyá ọmọ ẹ̀ kalẹ̀. Thank you. Thank you very much. Ẹ̀yin abẹ́ ọmọ iṣẹ́ gan ni. Thank you. Fúnmi. Ò mute, èmi mo mute yín mọ̀. Ẹ máa tẹ́ bí o mute yẹn ò mute. Sherifa. Ṣé ẹ ti ń gbọ́ mi báyìí? Okay, wá ti ń Táwọn ti gbọ́. gbọ́ yín. Ṣé ẹ máa allow kí everybody kó sọ tòótọ́ ṣá because because mo rí kódà pé àwọn supporters sorry o because No, ma ẹ sọ opinion yín mà. mi ò wá láti wá Anybody gbọ́dọ̀ bú yín mà. Ẹ sọ ọ̀rọ̀ yín. Nobody has the right to abuse you. both àti ti Lizzy o àti ti Iyabo Ojo because mo rí pé gbogbo nǹkan tí mo gbọ́ látàrí ni pé wọ́n fi Lizzy ṣe bí Lizzy ṣe ní supporter just like you now. You are speaking on behalf. You are speaking on behalf of Lizzy. I'm not speaking on behalf of Lizzy. Correct your mind. What I bring why did you that the question I bring up picture tí mo gbé sí ni pé wọ́n fẹ́ lọ ṣe wedding lọ́la kò yé mi ẹ̀yin èèyàn ẹ sọ fún mi mini wedding yẹn nǹkan tí mo sọ nìyẹn mi ò gbé síbẹ̀ kan bú wọn èmi náà bímọ mi ò gbé síbẹ̀ kan bú wọn opinion nǹkan tí kò yé mi ni mo béèrè nǹkan tí kò yé yín mi ò dẹ̀ gbé bíṣọ̀ ojú wọn kí n gbẹ́ran sórí ẹ̀ kí n gbáta the finest bíṣọ̀ wọn ni mo lọ pick so fún mi ẹ sọ̀rọ̀ padà ẹ ọ̀ mute èmi mo mute yín kẹrì gbọ́kàn tí mo sọ ẹ ọ̀ mute padà fún mi ẹ tẹ bí mute yín èmi mo mute yín ẹ ọ̀ mute padà. Yeah, it's our wedding because ẹ lọ pé ẹ fẹ́ kọ́ sọ fún yín pé mini wedding it's our life mo believe pé èmi lọ́mọ ẹ̀yin náà lọ́mọ tẹ́ bá fẹ́ ṣe wedding fọmọ yín nìsín ẹ lè expect pé káwọn èèyàn kan máa bí pé kí ni wedding tí ẹ fẹ́ ṣe fún ọmọ yín àbí tèmi náà fẹ́ ṣe fún ọmọ mi. àníwá ní kẹfà lélẹ́yìí mo ní kẹ́ sọ mini kẹfà fún mi ní. wọ́n sọ mini kẹfà fún yín báwo ṣe máa expect kan sọ mini kẹfà fún yín anybody tínú yóò bá ṣe dùnyàn ṣe lè ṣe wedding yìí. tí ló dẹ̀ lè sọ fún mi. àṣebí ìdí àjọ ayọ̀ wọn ní àwọn ọba tó bá wù èmi gan tí wọ́n fẹ́ ṣe fún ọmọ bá fẹ́ ṣe tí mo lè ṣe. ó ní mílíọ̀nù tí èmi ò máa ní tì bẹ́ẹ̀ ṣe rí wọn lórí fẹsẹ̀ lèmi náà rí wọn. tí wọ́n sọ fún adé ni pé júùsì sọ pé ó update pé àwọn ẹni pé kò tẹ́mi ò mọ̀ tẹ́yìn ò mọ̀ wọ́n sọ pé wọ́n ẹnì kan sọ ní ìdúró wa ní sísìn. ẹni orí péjì ẹ̀ ó ní pé yẹn fún àwọn celebrity ẹgbẹ́ òun ni mo believe pé nǹkan tí mo bèrè ní láìfù yìí àwọn èèyàn máa ti bèrè lọ́wọ́ júùsì náà. ó ti sọ pé ẹ̀yin náà ti sọ ó ní reception ló ń fẹ́ ṣe nílùú tí ibi tó ti sọ fún mi èmi ò rí. ẹ má jẹ́ ká ágì ẹ̀ mo ti gbọ́ sísà mi ẹnìkan sọ pé mo ti gbọ́ ẹnìkan sọ pé ọmọ yẹn sọ pé Priscilla pò ń ra aṣọ 16 ọmọ yẹn ò fẹnu ara ẹ̀ sọ wọ́n sọ pé blogger ló kàn ń gbé gbèkúgbè káàkiri it's just for wọ́n sọ pé I have not been ibi tí Priscilla fúnra ẹ̀ ti sọ pé mo ra 16 aṣọ wedding kí tún fi yẹn sẹ́gbẹ́ kan now àwọn èèyàn sọ pé wọ́n fi wedding pẹ̀pẹ̀ yàn báwo ni máa ṣe wedding fọmọ mi èèyàn kan máa sọ pé mo fi wedding pẹ̀pẹ̀ it's Iyabo Ojo's life it's Lizzy's life ṣé ẹ rí àwa supporter àwọn tó ń support Lizzy àtàwọn tó ń support Iyabo Ojo náà Iyabo Ojo láwọn tó ń support bẹ́ẹ̀ ni Lizzy lórí 16 wedding yẹn mami ẹ dúró lórí 16 yẹn ó sọ bẹ́ẹ̀ kò sọ bẹ́ẹ̀ kò ẹgbẹ́ wá sísà mi kò sọ bẹ́ẹ̀ ìsílẹ̀ òfẹ́nu ara ẹ̀ sọ pé òun bá sí wedding ó sọ kò sọ bẹ́ẹ̀
Agbogbo àjọ wò ní sílẹ̀ òsì. Jùmọ̀ Jọ́sì fúnra rẹ̀ ló sọ, Priscilla kan ló sọ, Jùmọ̀ Jọ́sì fúnra rẹ̀ kan ló sọ. Jáde síta ló sọ fúnra rẹ̀, Lizzy ló sọ, Lizzy ló sọ. Lizzy ò sọ bẹ́ẹ̀, Lizzy ò sọ bẹ́ẹ̀, ẹ jáwọ́ máa yẹn dànù kó kúrò ní. Sẹ́ni tó sọ bẹ́ẹ̀, ó yẹ ẹgbẹ́ mo ti gbọ́ sísá àmọ̀rí ẹgbẹ́ jáde jàre, ẹgbẹ́ jáde kẹ́sì kí wò. Jọ́ọ̀sì ló sọ. Ẹni tó jẹ́ fún mi yẹn sísá àmọ̀rí ẹ sọ ẹgbẹ́ jáde jàre. Jọ́ọ̀sì ló sọ. Jọ́ọ̀sì said it himself. You all sísá had àmọ̀rí ẹ bá wa gbé jáde jàre. Ẹ̀yin lẹ ń ṣe kí ẹ bá wa gbé jáde. Jọ́ọ̀sì ló sọ. Èmi ò gbọ́. Ní kọ́ máa ṣe wedding. Anybody lè ṣe wedding. Bá ṣe 35 wedding. You have the money. You have the strength. You do your wedding perfectly. Ẹ má bu wọn. Ẹ jẹ́ kó sọ tó bá tẹ̀ fún sísá àmọ̀rí mi ò ní sọ̀rọ̀. Tó bá tẹ̀ fún mi àwọn ni wọ́n lè sọ̀rọ̀. Ẹ̀yin náà bá tẹ̀ sọ̀rọ̀ wọn ìtajà sọ̀rọ̀. Don't interject sir. Ẹ má interject wọn. Moderator ẹbí ti everybody don't interject sir. Ẹjọ́ kan tí mo rọ̀ ọ́ ní pé òkè nísì Zimama á jáde á sọ̀rọ̀ á antagonize Iyabo Ojo eléyà á jáde títí àwọn Iyabo Ojo náà bá jáde why have people having problem with àwọn tó tẹ̀ ń ṣe gbogbo èlò dá wàhálà lẹ̀ kò ń ṣe àwọn méjèèjì gangan kò ń ṣe nísì kò ń ṣe Iyabo Ojo àwọn tó sọ pé àwọn ń support wọn gangan ló ń dá wàhálà lẹ̀ Iyabo Ojo láwọn tó ń support ẹ tó lè má mọ̀ wọ́n rí bí Facebook ṣe ń rò nìyẹn I don't know why people are taking it personally bó ṣe ń rò nìyẹn Àmọ̀rí. Lizzy dẹ̀ láwọn tiẹ̀ náà tó ń support tiẹ̀ káàkiri ní tó ti sọ 16 kìíní yẹn fún màmí. ẹgbẹ́ jáde jáde sí Àmọ̀rí fún mi ibi kò sẹ́nibọ̀dì tó ń parọ́ tẹ́ ẹ̀ bá wo nǹkan dáadáa ẹ lọ wò dáadáa. Àbí ọmọ làwọn tó wà níbí kò dẹ̀ sí ẹnibọ̀dì tó wà ní káyọ̀ ọmọ yẹn bàjẹ́ so stop it. Ọlábísí ẹ má bù fún mi sẹ́ ẹ jọ. Mi ò bú ọ̀bọ̀ ṣe dáhùn èlò ọkùnrin mi ìṣẹ́ẹ̀dì. Support anybody wọn bí báyìí. wẹ́ẹ̀ tí a máa ta wá lára Lizzy láwọn tó sọ̀pọ̀tì tiẹ̀ Iyabo Ojo láwọn tó sọ̀pọ̀tì mọ́mí fún mi ìtàbí wọn mo gbé fún yìí mà. Ta ló ní pé ta ló sọ yín pé ń tàyàn lára? Kò tẹ́ anybody lára. Àwọn lò tẹ́ bá ní Àwọn sọ pé ṣọ́kọ́ tó ṣe tí wọ́n tó ń tẹ̀ yìí. Àwọn tó sọ̀pọ̀tì láwọn ṣe tó yín peacefully. Everybody ṣe nǹkan peacefully là ń sọ. Kò sí anybody tó ta lára. ẹ fara mọ́ náà. ẹ ò dẹ̀ lọ sórí platform ẹ kò lọ ṣe Ṣọ́ṣọ́ gbàtọ́ Iyabo Ojo wá láwọn tẹ̀ yẹn. Ṣọ́kọ́ fẹ́ fẹ́ pa Lizzy ni. It's not your platform. Ṣé fẹ́ pa Lizzy It's not ni? your platform. Mo ń gbọ́jà ìsìta. tí ọ̀rọ̀ àwọn èèyàn márùn-ún Ṣé fẹ́ pa Lizzy ni? tó bá ti jẹ́ ìṣe títí ẹ̀ sí Iyabo Ojo náà ni. Lizzy bẹ́ẹ̀ jẹun ẹ máa capture ẹ̀. Mrs. Fúnmi. Madam Fúnmi ẹni sùúrù. Ẹni sùúrù. Madam Fúnmi Àníkẹ́ please. ọmọ tó ti sọnù you are a lost child ó ti sọnù ó ní pé o lè wá sókè ara ń já ẹ bóyá ó tẹ lẹ́bí kankan ni gbogbo àwọn ẹbí ẹ. ẹ má àtàkì wọn ẹ má àtàkì anybody torí gbà tẹ́yìn náà sọ̀rọ̀ wọn àtàkì yín. Bẹ́ẹ̀ni. Ó ní right to opinion wọn. Èmi náà direct questions kò ń ṣẹ̀yìn. Ó dẹ̀ nínú gbé wá mo ti gbé wá mo ń play ẹ jẹ́ ká gbọ́. Ṣó sì yẹ yẹn jọ ẹ má bára yín jà ẹ̀yin ten send request ẹ má gbé anybody sókè mú dá pé àwọn tó fẹ́ jáde fẹ́ wà lókè yìí báyìí. Àwọn tó fẹ́ jáde fẹ́ ẹ má gbé anybody sókè. Ó dàbí pé 20 requests. Ẹ ká sọ ma, ẹ ká sọ ma. Ẹbí tèmi moderator tó wà bí ó ṣe kankan. Ẹ ká sọ ma. Ọmọdé ta ní ẹjẹ́ yòòbò tẹ́ bá rí gbọ́ tí ń jà. Ẹ ká sọ ma, ẹ ká sọ. Ẹ sọ ma. Gbogbo ẹ̀yin abiyamọ ẹ ká sọ wà ní fojú sunkún ọmọ wa o. Ẹ jọ̀ọ́ ma, ẹ jẹ́ kán play nǹkan tó fẹ́ play nù ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ kán play because I like something with evidence. Ẹ jẹ́ kán play nǹkan tó fẹ́ play. Ẹni tó wá sókè tó fẹ́ confirm. Ó jẹ́ ká play. Ó kò ń jà. N má ti gbé kó ń bẹ̀ torí bó tẹ̀ ti sọ èmi báyìí. A ní ẹ jẹ́ ká play bí tó play ti sọ pé. Wọ́n sì ń tarọ́ tí sábà já wọn bọ́ọ̀lẹ̀ ni kẹ́nìbọ̀dì má sọ ẹni tí ẹ jọ. Mr. Fúnmi ló fẹ́ play fún. Mọ̀mí Ọlábísí ṣe ń play ni. Èmi mo play ẹ̀. Ó kà wọ́n náà tó tún play.
Mami Ọlábísí ló ń pè. Oya, ẹjọ́ mute. Ìmọ̀ kan tó dé fóònù mi. Congratulations. A ní kẹ́jẹ́ ká play nǹkan èmi ti gbé kóńbẹ́ ìgbà tẹ̀ ti jẹ́ kí ibi tó ti sọ 16 clots. I'm young and like there's a lot of distractions, there's a lot of things. Congratulations. How do you feel? Mi ṣe tá ìpẹ́lẹ̀ kan ó gbé wá. Congratulations. How do you feel getting married this morning? I feel great. The others, but yeah. Yeah, it feels amazing. It's exciting. To be honest, the first day I saw her, the first day I saw the one, this my wife. I don't have not take any time. Ẹ má sọ lọ máa tún bí ṣe gbé mọ ìbínú yìí mo fi gbé kó lẹ́kùn yẹn. Ibi mi gbé kó ńbẹ̀. Ẹ me bá ti èyàn béèrè kíní lọ́wọ́ wa, mo lọ play. Ẹ ń bá wọn jà, ẹ má bú wọn. Ẹ kò sọ mi, mo ṣe gbé lẹ́kùn nǹkan tó sọ nìyẹn. Ó ní 16 cloth tó ń rà, màmá ìyàwó òun ló rà fóun. Ó sọ ń bẹ̀ bọ̀ tẹ́ bá àtàkì wọn ó má dàbí kí ó gbọ́ àtàwà ń bí báyìí àtàkì èèyàn kan ẹ má jẹ́ ká àtàkì èèyàn ẹ jọ̀ọ́. Àmọ̀rí kò sẹ́ni tó àtàkì anybody. The statement this fún mi pé you guys are liar. We are all adults, okay? Nobody attack nobody. Okay. We should learn how to speak. Àmọ̀rí èmi ni mo make statement pé wọ́n ra ṣọ́ọ̀ṣì ó dẹ̀ wá sókè ó ní rọ́nà ń pa ó mọ̀ ipá àta wà ń bí abiyamọ ni wá a lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Màmá fi yẹn wá fídíò yẹn padà. Lójú wọn mi fún mi wọ́n bọ̀ bóyá àwà bàyáàzì ni. Ṣé mo Lizzy ọmọ mi rí mi mọ́ ní mi ń ṣe warrior kò sẹ́nibọ̀dì nínú wa ń bí tó jẹ́ warriors but normal bọ́rọ̀ ṣe ń lọ là ń ṣe ń sọ. So ẹ kò bọ̀ wí àwà bàyáàzì ni pé èrí nìyẹn nǹkan tí òye èèyàn máa ń béèrè ní níjọ́ tí mo ti délé ayé mi ìrírí eléyìí first time ni wọ́n dẹ̀ ń béèrè pé ẹ̀kẹ́wọ́ tún lélẹ̀ tàbí ṣe ìyá bí question ni now everybody dẹ̀ máa mú different opinion wa ìyẹn mi ni pé wọ́n attack ẹ̀ náà wọ́n attack ẹ̀ náà kí la fẹ́ attack ẹ̀ fún gbogbo oníkálukú ló bímọ obìnrin ló dẹ̀ fẹ́ jẹ wọn mọ́ nǹkan tó bá yé èèyàn máa béèrè ẹjọ́ anybody wá tún fẹ́ play ẹ̀kẹ́jẹ́ mi. Èmi gan tẹ̀lé béèrè mo fẹ́ béèrè pé kí ló dé tí gist lover ò gbé story Priscilla àtọkọ ẹ̀. I have right to ask a question. Nàìjíríà ń gbà náà gbọ́dọ̀ béèrè ẹ ti fàájà òbí náà tí wọ́n náà. Èèyàn tẹ ní bẹ́ẹ̀. Kí ló dé tí gist lover kò fi gbé ọ̀rọ̀ ọmọ Priscilla àtọkọ ẹ̀ kí ló dé? That's my question. If this lover can be taking people's life, going to people's marital home, the same thing apply to Priscilla. That's the question I'm throwing out now. Ẹni tó bá wá sọ fún mi pé mo wà bias, màá wá sọ fún pé this lover náà wà bias. Kí ló dé? Èèyàn làwọn tó ń tí this lover ń gbé náà, àbí ẹranko ni wọ́n ni. Ọmọ èèyàn kan náà làwọn náà. And if someone asks that, throw that question to Fola, that Fola can cry out to that. Biscuit 15 naira, gari 15 naira. Yes, everybody no opinion. I will support Lizzy 101%. I'm standing for Lizzy because I remember 2029. Kilo de? Omo ni kala money. Oh no one. Everybody have their choice. Yan koko lo ma egwa. Yan kan ba lo ja fún Iyabo nbi ko mi a ja fún Lizzy. And I'm saying it openly. Openly ni mi of fi ṣe keke mi ge corner. Torí èèyàn náà ni ẹ̀jẹ̀ ń gbà rẹ̀ kọjá omi náà jẹ́ ń gbà rẹ̀ kọjá Ọlọ́run ló jọjá gbogbo wa ẹ fi sílẹ̀ lọ́rùn bó bá àwọn kò bá gbé gold £1 million sórí òun ló ní nǹkan Exit the roundabout onto Streetfield Road. Yes. Kí ló dé wọ́n discuss ìkan tí ṣe bí pé kínní
Roundabout onto Streetfield Road. Sorry, Jare, I'm driving. Interview yẹn ni mo ṣì ná wá o, mo ṣì ń gbé sétí ni o. Jumarant àbí Jumeram or baby. Yeah. Submission ni. Bẹ́ẹ̀ ni, a kó ètò. Yes ma. Ilé àtọ̀nà gbogbo wa ò ní dàrú. Èmi ò ń sọ̀rọ̀ níbi platform báyìí, àmọ́ mo kàn fẹ́ mú point méjì kan jáde lórí ọ̀rọ̀ Lizzy ni. Ṣé ti rí Ọlọ́run má dá ìrìn àjò gbogbo wa rú o? Tí bá ń wo fídíò Lizzy gbà mí, omi á dẹ̀ máa bọ́ lójú mi. Ẹbí mi pé kí ni reason? Kí ni reason tí bá sọ̀rọ̀ mo ń play mo fẹ́ lọ wá fídíò yẹn jáde ni. Ẹ ṣe. Ṣé mo reason? Ẹ̀yin máa ṣe má wọrí. Èmi tí mo Lizzy ìgbà tó wà ní Àjà mo ti máa lọ ra nǹkan lọ́wọ́ ẹ̀. Kò tí ì fẹ́ láti fún gbà yẹn. Ẹ wo ní dààmú Lizzy ń wá peace fún ẹ ni kò mọ̀ kó máa bọ́ sí level báyìí. Ó ń wá peace of mind fúnra ẹ ni. Ọlọ́run má bayọ̀ wa jẹ́ ni. Nítorí ìrìn àjò obìnrin láyé yìí wà very important. Gbogbo ìjà tó ń jà kíní èmi ò ready láti wà lẹ́yìn anybody because nkálukú la bí tiẹ̀ lára. Kò sí life to balance. Ọlọ́run balance ìgbésí ayé gbogbo wa ni. Àmọ́ Lizzy gangan Ọlọ́run lọ́jọ́ èní tó ní ọjọ́ èní á bá mi ṣàánú wọn. Nítorí this girl you are looking is a very lovely girl, very sweet girl. Tó bá fẹ́ 100,000 tó bá déwájú Lizzy wà ná 500,000 the way bó ṣe máa patronize pé tó ṣe máa ṣọ̀rọ̀ ajé fún ẹ. Mi ń sọ̀rọ̀ ìgbà tí mo bí 15 years ago ni mo ń sọ yẹn o. Ẹ wá ògbà tó ti wá marry ní ṣẹ̀ṣẹ̀ gbé gbogbo àwa obìnrin o àti single mother àti first mother àti third second mother gbogbo apátápátá Ọlọ́run ní dárin àjò gbogbo wa rú because kò sẹ́ni tó perfect ibi àjò ọ̀rọ̀ ìyàwó àti ọkọ. Bí sì fi pé òun ti rí dùnú òun ti rí kíní ṣẹmọ̀ kò sẹ́ni tó máa ṣe tó fi pé mo ti débi lọ́kàn mi ti balẹ̀ òun ló mọ ọkùnrin tó ti gbé kalẹ̀ kó dípò pàdé Lateef tó wá débẹ̀ tán tó tún wá padà rí pé ṣe understand ní ìmọ̀ bí mo ṣe lè sọ èmi kàn fẹ́ ṣàdúrà fún Lizzy ni pé gbogbo ẹ̀ èmi ò sí lẹ́yìn ẹnìkankan yẹn Ọlọ́run ọba nìkan lèmi wà àmọ́ Ọlọ́run lọ́jọ́ èní á bá mi pẹ̀tù sí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run á ju gbogbo wa ìdùnnú ọ̀tọ̀ọ̀tọ̀ Ọlọ́run máa ṣe fún gbogbo wa la hawla wala quwata illa billahi al-azim. Kan tí mo fẹ́ sọ nìyẹn. Ẹjọ́ mo fẹ́ opinion mi pẹ̀lú ọ̀rọ̀ tí mo mi Jumia baby sọ yìí. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé Lizzy ti ń fẹ́ máa yìí tipẹ́tipẹ́. Kì í ṣe pé Lizzy ṣẹ̀ṣẹ̀ ìpàdé máa yìí o. Lizzy àti máa yìí ti ń fẹ́ra wọn. Lizzy báyàwó méjì lọ́wọ́ máa yìí. Àwọn méjì Lizzy dẹ̀ máa ń sọ yìí pé àwọn ìyàwó méjèèjì ló mọ òun. Tẹ́ bá gbọ́ ní ọjọ́ tí máa yìí ṣe birthday tí ìkan náà ọmọ máa yẹn sọ yìí pé nígbà tí wọ́n bí last born wọn tí second wife bí last born pé ọjọ́ yẹn náà jí fóònù Lizzy nígbà tí Lizzy wá fún Nemi ọmọ yẹn ń sọ ní ọjọ́ tó ṣe birthday last birthday tí máa ń ṣe ní shopping mall Lizzy tó ń sọ lójú Zimama pé mọ́mì ṣe rántí pé ọjọ́ tẹ wá sí Nemi ó dárúkọ ọmọ yẹn wípé ṣe rántí pé ọjọ́ tẹ wá sí Nemi ọkùnrin lọmọ yẹn wípé ṣe rántí pé wọ́n jí fóònù yín nígbà yẹn Lizzy níbẹ̀ ni ó wá pọ̀ mọ́ ẹ pé mo rántí o máa ra fóònù míì fún mi kì í ṣe pé Lizzy ṣe pàdé máa yọ ẹja bẹ̀rù Ọlọ́run Lizzy ò ṣẹ̀ṣẹ̀ pàdé máa yọ Lizzy lòun lọ òun ò fẹ́ married man gbà òun ò pé òun ò fẹ́ ẹni tó ti níyàwó méjì òun fẹ́ dá léyàwó méjì rù bọ̀gbà tó dé lọ́wọ́ rẹ ni tó wà trustworthy bíi máa yìí àdé ó ti ṣe oore fóònù oore ní Lizzy padà lọ́sàn o oore ní Lizzy padà lọ́sàn o. Time tó tẹ̀ fẹ́ fọkàn torí 2018 èmi àti Lizzy wà ní Mecca ni èmi àti Lizzy Anjorin this woman kò sí tí mo wo fídíò ẹ̀ tí wọ́n máa ń ṣe pé fún àdúrà lè máa ń ṣe fún nítorí pé she's so good to me Mecca mo ti pàdé ẹ̀ ní 2018 sorry Ọlọ́run ní dáhùn òun náà mò ń sọ kọ́kọ́ ọ̀làjọ́ sọ sísà ipe ìgbà tó padà dé sápò òfẹ́fẹ́ Lateef kò mọ̀ pé ogun tó yìí máa wà lábẹ́ ogun tó wà bẹ́ẹ̀ náà ni gist lover ṣé mọ̀ pé ẹni tó ti ń wá ní Lizzy ṣé wọ́n ti jà mọ̀ sọ yìí wọ́n ti jàrí lórí èjì ní location kan tipẹ́tipẹ́ ẹni tó ti ń wá ní Lizzy ó ti ń wá ìṣubú Lizzy tipẹ́ ṣé mọ̀ wípé gist lover lọ wá Fola ni tó gbé Fola jáde
ṣe ọ̀dọ́sán ká ní normal neutral ní Lizzy tí Lizzy ò ń ṣe celebrity ṣe rò pé wàhálà yóò ní pọ̀ ìyàwó kò ní síjà. ìyàwó lè ṣe ìyàwó karùn-ún náà kí ló dé. ṣóyè yín ṣé wàá dogun báyìí. ẹni tó ti tẹ́ bá wo picture kan tẹ́ bá wo recently picture Lizzy gbé picture kan jáde ó ní 2016 ẹ wo Fọlá pẹ̀lú àwọn eléré kan so Fọlá ti mọ àwọn people kì í ṣe pé Fọlá ṣẹ̀ mọ́ wọn kì í ṣe pé Fọlá ṣẹ̀ mọ́ Gist Lover kì í ṣe pé Fọlá ṣẹ̀ mọ́ Iyabo Òjó kì í ṣe pé Fọlá ṣẹ̀ mọ́ àwọn kankan ó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ o Fọlá nígbẹ́nu picture yẹn tí Lizzy gbé jáde bá lọ wo orí platform Lizzy àbí alábòsí ni mí ẹ rí i pé Fọlá wà pẹ̀lú MC Olúọmọ ó wà pẹ̀lú Kẹ́mi mímọ sọ́ni Kẹ́mi Akórèdé àbí kíní kan ó wà ń bẹ̀. orí ibi tí mo ti ṣe é sí mo ti delete so ẹ wo. ṣóyè yín mà kì í ṣe pé Lizzy ṣe pàdé máa ń yo Fọlá ti wà pẹ̀lú àwọn eléré ìtẹ́lẹ̀ o kí Fọlá tó lọ sọ́dọ̀ Gist Lover ó ti mọ Gist Lover o. mo ti play ìgbà tí mo ń play lẹ́ẹ̀kan. ó ti mọ Gist Lover o. bínú mi ṣe dẹ̀ jẹ́. ẹ jẹ́ bẹ̀rù Ọlọ́run o. ó ní pé ìyàwó láti ẹ̀dákẹ́ enough is enough ó ti tó ẹ jẹ́ gbàgbé gbogbo ẹ̀. all this outfit is from my this 16 outfit tó ń wọ̀ is from my mother-in-law ó appreciate ìyàwó. ẹni tí Fọlá ṣe ń fẹ́ sìn ṣé oníyàwó kan ní ṣé ẹni Fọlá ṣe ń fẹ́ sìn bí married man ni Fọlá ń fẹ́ sìn. kí ló fi evidence wo lẹ ní tóun ló wà. ó appreciate wọn ní fídíò yẹn. Ọlọ́run adé ti gbogbo wa jàre. ẹgbẹ́ kan tí mo sọ o. mi ì bá yín sísá mọ́rí mi bá yín jàre ẹ̀yin bá mi bá mi sọ̀rọ̀. ó appreciate evidence pé kí ni. my feet my kidney kan òun ni fídíò tí mo play lẹ́kọ̀ọ́. tí kì í ṣe pé à ń lo glasses ṣáwa dá Fọlá mọ̀. mo yí pariwo èmi ti bínú pé kí sáré padà wá torí orí. ok wọ́n tọ́ sọ pé evidence wo mo ní pé Fọlá kọ́ lọ wo picture yẹn náà ṣé kò sí bẹ́ẹ̀ ni ó wà bẹ́ẹ̀ náà. orí YouTube ó wà bẹ́ẹ̀. mi nǹkan fi ń pè Iyabo ló ní Gist Lover o mo ní Fọlá lọ bá Gist Lover mi ìmẹ̀ tó wà lábẹ́ Gist Lover. Fọlá ti confam fún wa pé Iyabo ló wà bẹ́ẹ̀. bí o tiẹ̀ kò sọ bẹ́ẹ̀ ẹ gbé jáde wọ́n sọ pé náà ni bring it out evidence la fẹ́. ìwọ ẹ̀yàn àtìtà lẹ́jọ́ ṣé wọ́n sọ pé àwọn àtìtà lẹ́jọ́ sọ pé. stop bullying people ẹ gbé jáde evidence la fẹ́ stop bullying people. etí ara wa la fi gbọ́ ẹnu ẹ̀ ló fi sọ níbi tó ti rìkọ́dù fídíò tó wá rìkọ́dù ọ́díò tó wá rìkọ́dù láyé rẹ̀ tó rìkọ́dù ẹnu ẹ̀ ibẹ̀ ló ti kó bá ra ẹ̀ ibẹ̀ ló ti kó bá ra ẹ̀ ibẹ̀ ló ti sọ̀rọ̀ tó ti sọ pé woman yìí yẹ pariwo jẹ́ ká sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan Barbarian talks in thousand let us sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan please abeg no we're not here to argue Fọlọ́run ṣe mi ò mọ̀ rí mi ò bá tán you understand but it's what she said òun ló sọ Fọlá ló sọ nínú audio nínú lọ́wọ́ Lizzy. Lizzy is just. Who said it? Never said it. Ṣé mi mo bá record? Jáde fún yín you people should stop bullying it's a lie. Irọ́ ni ta ni gbé jáde. Tó bá yẹ máa sọ pé ẹnìkan fún wọn five to make it you people should stop bullying my friend mind your speech. àmọ̀rí ìwò jẹ́ kẹ́mi kúrò mi báyìí o tó bá yẹ kó àwọn tó fẹ́ máa gbé gòkè nìyí o. ẹ fẹ́ gbọ́ nínú àwọn tó lè fẹ́ gbọ́ opinion lè fẹ́ gbọ́ tó lè olówó lẹ́nu ẹ̀ tó fẹ́ gbọ́ a ní Fọlá sọ̀rọ̀ à ń sọ fún pé Fọlá sọ̀rọ̀ òun ẹnu ẹ̀ láti gbọ́ inú voice note tó rìkọ́dù inú voice note tó rìkọ́dù láti gbọ́ gbogbo ọkọ̀ tá à ń sọ àwọn tani ó sọ ta ló ń parọ́ bíbà yẹn ló ní ròṣì ṣé bí Iyabo sọ pé tóun bá láìkè òun máa búlì ẹ débi náà ló dẹ̀ ń dẹ́wò tó ka gbogbo yín jọ kẹ́ máa búlì Lizzy ó ní if I don't like you I will bully ṣáà tún parọ́ yẹn náà ni abẹ́nu ẹ̀kọ́ ló fi sọ ipa if I don't like you I will bully you àbí kò sọ bẹ́ẹ̀ àbá tó parọ́ yẹn náà ni. abẹ́ wa gbà mí ni ó dẹ̀ wá bíbá oníkan máa gbé evidence tójú ẹ̀ fọ́ òórìnà etí ẹ̀ tí wọ́n gbọ́ gbogbo ọdún tó gbé. ṣé wọ́n gbọ́ gbogbo ọdún tí wọ́n gbé. níbo ló wà nígbà tó ń post ọmọ Lizzy tó ń gbé Lizzy tó ń gbé ṣépè níbo ló wà nígbà yẹn ọwọ́ post ọmọ Iyabo ó wá gun orí platform ó wá ń sọ̀rọ̀ òṣì bíbà ó dà pọ̀ ń bá mi ṣí ẹ ṣá nígbà tó ń bú Lizzy tó ń gbọ́ ọmọ Lizzy ṣépè tó ń gbé ṣépè nítoyútoyú níbo ló wà nígbà yẹn fún mi àbáyé ẹ fẹ́ bàjẹ́ ó wá gòkè wá bíbà ó wá sọ pé wọ́n parọ́ bíbà níbo ló ti wá tó lókù lọ́rùn. ṣe mọ̀ yìí pé kálò náà lówó tó jẹ́yàn láyé tó wá búlì ẹ̀ bóyá ó máa gbà. àwa ń bí ẹ má sọ̀rọ̀ lọ.
tẹ́ bá wá sórí platform fún mi ẹ máa try kẹ́ wà honest kẹ́ wà neutral ẹ bá gbogbo gbé àwọn fún mi abiyamọ tó wà padà níbí náà. àdúrà náà ń ṣe fún ọmọ yẹn kò sí anybody ẹ tó má gbé sọ̀rọ̀ òdì. anybody yẹn ṣẹ̀ṣẹ̀ nìyẹn anyway tó bá send request má gbé wọn. ó dẹ̀ wá gborí kinní tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó wà abuse they àwọn can go down and then another a tó sọ̀rọ̀. ok ẹ má jẹyàn bọ ẹ jẹ́ kẹ́kẹ́ sọ fún wa tí ẹni ò bá ti bú ọmọ. ìgbà wo ni wọ́n gbé pèsè lóyún. wọ́n bá ti rí èso mi sọ̀rọ̀ kẹ́lẹ́ mi bá fẹ́ sẹ́yìn pé ṣé ká má gbé wọn wọlé ni. ìgbà wo ló fẹ́ sọ máa bẹ̀ lórí iṣẹ́ mi máa ti pè gbà ọ́nà gbé ṣépè gbogbo àwọn tó ìrọ́pọ̀ ẹ gbé jáde bí wọ́n ti gbé ṣépè ṣé nǹkan tí mi máa sọ ní níbo ló wà ń gbà yẹn fún mi níbo ló wà ń gbà yẹn nígbà tó ń bú ní Lizzy ẹ̀yìn gbé Lizzy ṣe kò lójúmọ́ ní ẹgbẹ́ wa gbé jáde tó gbé jáde ìgbà tí wọ́n gbogbo yẹn lè sọ̀rọ̀ nípa ẹ̀ pé ọjọ́ ìdáná fẹ́ bá yín wá evidence ọ̀ṣẹ́ gbọ́ irọ́ ti pọ̀ jù fún mi gan ló wà lórí ẹ lọ bá ìyá Ìsábọ̀dù ẹ lọ bá Òkété ẹ lọ bá gbogbo wọn ìyá Ìsábọ̀dù ẹgbẹ́ sọ à ń sọ pé ìgbà tí Lizzy lo Ìsábọ̀dù nígbà yẹn tó fi máa búlì àwọn èèyàn gbogbo ẹ̀ lábọ̀ èèyàn ta ni Ìsábọ̀dù fún mi yìí ò bí fún mi wà lórí social media o ó dàbọ̀ ń sọ story fún ni o. fún mi ṣé èyí tó evidence kan tó ń sọ lọ́wọ́ fún mi tó evidence mo rò pé ẹ̀ṣẹ̀ join TikTok ṣó evidence kan tó ń sọ lọ́wọ́ ṣó evidence lọ́wọ́ ṣó evidence kan tó ń sọ tẹ̀ bá evidence á máa sàn kan tó jí yóò bá ti rí gba onílẹ̀sìn gbéṣẹ́ fún yẹn Ìsábọ̀dù kó wá sọ fún wa pàtó ń sọ̀rọ̀. evidence kí ni ṣé èmi lè bá wí. I mute everybody. Èmi mo mute everybody. Ìwọ nọ́mbà wọn ni kò mú evidence. Moderator jẹ́ kí n jayín bọ́ ẹ jẹ́ kí n máa ṣiṣẹ́ mi fúnra mi. Mo lè ṣiṣẹ́ mi fúnra mi. Tẹ́bà ti lè mute everybody. Everybody lè máa mute ẹ ní láti fẹ́ anybody sílẹ̀ kẹ́ anybody. You mute everybody. Tẹ́bà dé mute ẹ kí n máa mute everybody fúnra mi. Mo wà mí báyìí. Ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò ń ṣe ọjà láwa náà. Of course. Kò ṣọjà láwa náà. Kò ṣọjà láwa náà. Ẹ ká máa sọ bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ bọ́ á ti pọ̀ jù lórí get àwọn tó ń screen record kò ní lè screen record. A máa gbé kiri ìlọsùn wá ní ẹ̀rí wọ́n ti ń jà lórí TikTok. Ẹ jọ̀ọ́. Àmọ̀rí ẹ jẹ́ ń sọ̀rọ̀ díẹ̀ náà ni. Ṣé mo lè sọ̀rọ̀? Ẹ dúró mà. Okay. Shifan. Open your no, Mọ́mí Olúṣọlá ló wà bẹ́ẹ̀. Mọ́mí Olúṣọlá Bádá Olúṣọlá. Ìyá ló fẹ́ sọ̀rọ̀ bí fún Shifan. Naam. Ṣé kí n sọ̀rọ̀ àbí kí Mọ́mí Olúṣọlá sọ̀rọ̀? Ṣẹ́rí. Ẹ jẹ́ kí sáré sọ̀rọ̀. Ṣẹ́rí àbòsí ó ní ò jẹ́ kí Nàìjíríà kí àárín Yorùbá kó gun kò dẹ̀ lè ẹ́fà gùn. Ní mo rántí pé ibi tẹ́mi ṣe join ni ọ̀rọ̀ Lizzy Anjorin because I was a victim of bully ni mo fi join Lizzy Anjorin nígbà tí wọ́n dáwọ́ jọlé lórí mo ṣe join ẹ̀ wọ́n gbé ọmọ èyí fún mi tó wà ní Bayi sìn tó wá defend tó wá jà nsìn tó ní gbogbo tó ládùúrà mo ti gbọ́ tó ní gbogbo wa yìí adúrú wa bá ṣe tó yìí grandma tó wà ní Bayi pẹ̀lú ọjọ́ orí wa tó là ń parọ́ àwọn èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò defend tójú mi ò bá tó mi ò defend irọ́ ìtí ohun tó ṣẹlẹ̀ là ń defend ohun tó ṣẹlẹ̀ là ń sọ̀rọ̀ bá ohun tí wọ́n ṣe fún Lizzy kò dáa from beginning it was later ohun tí wọ́n ṣe fún Lizzy tí wọ́n ṣe fún àwọn ọmọ ẹ̀ kí ni gbogbo eléyìí báyìí so what I'm parking oh they cross me down I'm trying to park and you cross me I'm trying to park properly. So nítorí màmá bínú jàre. Kò ṣe pé anything. Ẹ má bínú jàre. Ọdún ẹyẹ ló máa jẹ́ ká máa mí ìtàwọn èèyàn bíbá. ọ̀rọ̀ tí wọ́n sọ bó ṣe ń búlì Lizzy tán búlì ọmọ ẹ̀ ọmọ 3 days 72 hours ní Florida nígbà tí wọ́n gbé Florida wá tán bẹ̀rẹ̀ sí rọ́jò ìpele lórí 72 hours 72 hours tí wọ́n sọ wípé Florida kan ló ṣe pé bàbá Florida kan ló ṣe wọn o àwọn ẹ̀gbọ́n Florida kan ló ṣe wọn pé Florida ọmọ tí ò tí pé 3 days òun ló ṣe
níbo ni fún mi, níbo ni ẹ̀yin wà, mẹ́wàá mo sorry láti mention orúkọ again, níbo ni gbogbo yín wà ten blame Lizzy, ìdí tí Lizzy fi ń fọmọ ṣépè nìyẹn, nígbà tí wọ́n fi ọmọ òun ṣépè tí wọ́n gbé ọmọ wa tán lọ ra pósí, níbo lẹ wà, ṣẹ́yìn sọ fún wọn pé kán dákẹ́, ṣé ẹ sọ fún wọn pé kán stop, èèyàn mélòó nínú yín ló jáde tó sọ pé nǹkan tí wọ́n ń ṣe fún wọn ò dáa, gbogbo yín rí nǹkan tí wọ́n ṣe, wọ́n ṣọdún èpè náà kìíní, èkìíní ṣọdún èpè, ìkejì ṣọdún èpè, kẹta ṣọdún èpè, bẹ́ẹ̀ náà lẹ́yìn kọ̀mẹ́tà náà lẹ́ ń ṣépè fẹ́ẹ̀ tí ó ṣèyí tẹ́ ẹ̀mọ̀ rí tẹ́ ní bísínẹ́sì pẹ̀lú ẹ̀ ló ṣe ń fi nǹkan tí wọ́n fi jó ló fi ń jó yín padà pé wọ́n ṣépè fún ọmọ òun kóun náà gbọ́ ọmọ yín kẹ́yìn náà fíìlì nǹkan tóun fíìl, gbogbo àwọn tó bá ní Lizzy fọmọ ṣépè yes ó ní kẹ́yìn náà fíìlì nǹkan tóun fíìl ni because ẹ̀ rí nǹkan tó bá dínú ọmọ rẹ̀ tí wọ́n fi ṣépè, ìdí nìyẹn tóun náà fi wá. Ẹ gbọ́ gbogbo fídíò tó ń play audio tó ń play lẹ́nujọ́ mẹ́ta yìí, ìwọ kan wá wà ń bẹ́ẹ̀ sí ìwọ wá ń sọ̀rọ̀ yìí pé kinní kan ló ṣe kinní kan, Lizzy ló ṣe kinní kan, excuse me, are you sure ó ṣe enjoy social media ni? It was later ká tó wá máa gbọ́ wípé èjì lòun àti Iyabo ń jà sí ní 2009, bọ̀bọ̀ tó wà níbẹ̀ níjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ wàhálà wọn, bọ̀bọ̀ yẹn ló sọ pé 2009 ni wọ́n ti bẹ̀rẹ̀ wàhálà yìí, tó jẹ́ ká mọ̀ wípé ọ̀rọ̀ pé Lizzy ó pè mí lórúkọ kò pè mí lórúkọ, òun ló fàjà láàrin wọn. Later wọ́n bá wọn parí ẹ̀, àríbi tí wọ́n ti ń jọ ń wé tọ̀bá fúnra wọn, wọ́n jọ ń wé bònú fúnra wọn, àríbi tí wọ́n ti jọ wọ́n jọ ṣe fíìmù àti Tóyìn, gbogbo wọn papọ̀, all of the sudden gbogbo ẹ̀ tún di kíní àtúnrí kí ló tún ṣẹlẹ̀ láàrin àwọn pípù yìí. Ọ̀rọ̀ tó ṣojú tàwa là wá ń dìfẹ́ǹdì, tí wọ́n ṣe bẹ̀rẹ̀ kò ṣojú wa, but àwọn bloggers tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú Lizzy òun lèmi yìí ṣe get involved because I was a victim of bullying lórí social media. I know when they bully nígbà tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ wọ́n máa gbé ọmọ ẹ̀ wọ́n gbogbo ẹ̀ lẹ́rí tí wẹ̀rẹ̀ kan lọ́rọ̀ tó lọ ń gbé sàárè ìyá tó ti kú láti gbọ́nran tó lọ ń gbé sàárè wá. Lizzy Anjorin bọ́ sórí ilé ó sọ fún wa irú ìgbésí ayé tó gbé bó ṣe live bọ́lá ọdẹ ṣe tọ́lọ́ ṣe lànà fún, kò sẹ́ni tí ò ní past, kò sẹ́ni tí ò go through one or two things. Gbogbo wa láti ṣe kékeré, gbogbo wa láti tajà, àkíṣe gbogbo wa náà fi silver spoon feed, wọ́n fi silver spoon feed gbogbo many of us. A struggle, àwọn òbí wa struggle láti raise wa. So kí wọ́n á ní tẹ́ wọ́n lọ ẹ wà lọ máa gbé past Lizzy ó ti fọ ẹsẹ̀ rí, ó sọ ọmọ ọ̀dọ́ ọlọ́kà rí, ó sọ yes. But today is a story ni tó dẹ̀ fi encourage ẹ̀yin yòókù tẹ́ ń go through nǹkan bẹ́ẹ̀ yẹn now wípé ẹ má rora yín pé the future is still bright. Bọ́ ìyẹn lẹ̀ ń mú wá tẹ́ fi ń bu tẹ́ wá sọra yín di king kong, ẹ máa lọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀yin ẹmọ aláìníṣẹ́ ẹ forí gbèpè káàkiri. Ṣẹ́yìn wọn abẹ́gbà tí wọ́n ṣépè fáwọn ọmọ Lizzy, you are not there. Ẹ mọ nǹkan tọmọbìnrin go through, ó dákẹ́ for good 4 years. Wọ́n tún sọ fún wípé o ò ní dáhùn alóǹkẹ̀, o gbọ́dọ̀ dáhùn ni, àwa ṣe show fún wo ò ní dáhùn. They said it. I was there. Mo part wọn ni mí. Mo dẹ̀ ń wọ́n nu wọ́n gbà yín kí ló dé ẹ fún ọmọbìnrin ilé ẹ má ṣe Fọlá ẹ ní kí Fọlá lọ kọ́ṣẹ́ ẹ tó bá lọ kọ́ṣẹ́ ẹ establish ẹ tẹ́ bá ṣí ṣọ́ọ̀pù fún ọ máa jẹ́run. Lẹ́gbàá ò tí ì kú lẹ́gbàá wà láyé lẹ́nìí ẹ pé ẹ tó bá close mọ́ ká lọ pé bóyá mo sọ bẹ́ẹ̀ àbí mi ò sọ bẹ́ẹ̀. Tí wọ́n sọ mí di kinní tẹ́ bá gbá lábì yẹ́lò tí yẹn máa ṣe ṣóòmù ẹ tó bá lábì yẹ́lò èmi ló ń bá kò kí n dárúkọ mi bọ̀ èmi ló ń pè lábì yẹ́lò. But later nígbà tó understand tó get you understand nǹkan tí mo sọ kí ló ṣe ó padà wá ó apologize àdẹ̀gbàgbé ẹ̀ síbẹ̀ yẹn. Téèyàn bá ń sọ̀rọ̀ táwọn èèyàn bá ń sọ̀rọ̀ lórí social media don't think we are stupid, we are not stupid, we are not daft. Àwa arílé aróko ẹ̀yin tí yín ariwo lẹ́yìn tẹ̀lé most of you ariwo lásán lẹ́ ń tẹ̀lé lórí social media. Láròjinlẹ̀ you are not in the same shoe with the person tó ń go through nǹkan tó ń ṣẹlẹ̀. All you want to do is just okay máa sọ pé ẹ support ẹ ṣáà ń pariwo going mother nígbà tó yẹ pé most of you wọ́n máa ń gbé yín ṣaṣẹ́wó kiri ni. Most of you ṣaṣẹ́wó ni wọ́n máa fi gbé yín fọkùnrin ni. Àgbésùn kí nílẹ̀ ń ṣe kí lè máa ṣe hook up ni many of you ń ṣe bí kẹ́ send inú dísì fọkùnrin bí kẹ́ ṣe oríṣiríṣi yamayama òṣì rárára and somebody is teaching you how to fish. Kì í ṣe pé bóyá kẹ́ máa lọ wọ́n ti fi many of you wọ́n ti fi àwọn ọmọ líle ti lò yín wọ́n ti àwọn olóṣèlú ti lo many people àwọn ọmọ tó ti rìn lọ tí wọ́n wálé mọ́ táwọn òbí wọn ò rí mọ́ àwọn ọmọ tó yà tó bí àti tó ń wọlé lórí wọ́n gbọ́ lórí pé wọ́n connect yín pẹ̀lú senator kan wọ́n connect yín pẹ̀lú èèyàn kan àwọn ọmọ yahoo wọ́n ti lo gbogbo yẹn ti pa àwọn pààyàn ìyàlẹ́kún àìmọye tó ti rìn rà tó ti rìn máa yé lọ àìmọye lè tó jẹ́ pé kòròfó ni ẹ kàn rìn kiri ni kò sálùfọ àlùbáríkà kan lára kankan nínú àwọn ẹ̀yin girls yẹn èèyàn dẹ̀ ń sọ fún yín pé o ní láti lọ ṣe treason wọn ní láti gbé èsùn kó tó ṣoríire láyé you can still make it ẹni tẹ́ lè kọ́gbọ́n tẹ́yìn kọ́gbọ́n bí mo ṣe dàgbà tó mo ṣe ń kọ́gbọ́n lára Lizzy
There's so many things tí Lizzy tó jẹ́ pé mo pick àwọn ideas tí mo pick lára Lizzy. It's not about age. Kò sẹ́ni tó ń tọrọ jẹ lọ́wọ́ anybody. Ẹnìkan kò tọrọ jẹ. But wọ́n ní tó ṣe é rí. Òun lèmi bá kí lèmi fi tẹ̀lé Lizzy. Tó bá ń gbọ́ ṣó ṣe é rí, ó ṣe mí rí. Ó ṣe mí rí. Ọ̀pọ̀ yé defend rádaràda. Alẹ́ èèyàn ṣe tí ò dẹ́jọ́ torí Ọlọ́run kí ni business Iyabo. Iṣẹ́ kí ló ń ṣe? Níbo lọ́fíìsì ẹ̀ wà? Kí ló ń tà? Kí ni impact ẹ̀ ní society? What is her impact in society? Ẹ̀ẹ́dẹ̀gbà àwọn àgbàlagbà tẹ́lẹ̀ ọmọ kéékèèké yẹn tẹ́ bá ti ẹ̀gbọ́n àwọn àgbàlagbà tó tẹ̀ wà ń bẹ̀ gan mu kan máa wò wọ́n ni pé níbo làwọn eléyìí kí ni wọ́n fẹ́ fi kọ́ ọmọ wọn story wo náà fẹ́ sọ fáwọn ọmọ wọn ẹ tẹ́ ń defend kí ni nǹkan tẹ́ ẹ mú bọ̀ ń bẹ̀ ẹ gbogbo àwọn tó sọ̀rọ̀ àdì ẹ̀ àwọn ọmọ tó náà ń defend look at them báwo ni ìgbésí ayé wọn ṣe rí kí lẹ fẹ́ sọ nípa wọn ẹ stop it Iyabo Ojo ń fi ọmọ ẹ̀ jà stop wọn náà ó enjoy ẹ̀ she's enjoying it ó fẹ́ kó máa ó fẹ́ kó máa lọ bẹ́ẹ̀ ó fẹ́ kó máa pariwo yẹn lọ kó trend ó fẹ́ kó máa trend she's enjoying it she knows what to do she can easily make just one video pé anybody tó bá gbé ọmọ òun àbí tó bá fọ ọmọ òun tag anybody I will bring your page down ó tán that's all she need to say but it's like she's enjoying it she's recruiting we know Kidi what are you talking about we are no bó ṣe ń lọ now. You don't come here and be giving us kini àgbàlagbà ní gbogbo àwọn tó wà níbẹ̀ grammar ní wà láàrin wa níbẹ̀ yìí. Ọ̀dà wà láàrin wa níbẹ̀ abiyamọ ní gbogbo ẹni tó wà níbẹ̀ yìí. So don't come here if you don't have proof. Tó bá sọ̀rọ̀ níbẹ̀ yìí tó bá yí ẹ padà lọ wo fídíò. Padà lọ wo fídíò àbíkọ́ lọ bèrè láwọn tán wo fídíò tán current lórí social media. Kò sí nǹkan tó sọ lórí platform tí ò sí evidence fún. Kò sí nǹkan tó sọ lórí social media níbí báyìí tí ò sí evidence fún. So come off it. We don't. Okay? Thank you. Thank you, ma. I'm láti bí ṣe dúró ẹ pé àwọn àdúrí fóònù látàrí ẹ má bínú ẹ sọ̀rọ̀ mà. Hello, ṣé kí n máa sọ̀rọ̀ lọ? Bẹ́ẹ̀ni mà. Ṣé rí márèèjì tó ń ṣe kò sí tó jẹ́ big deal nínú ẹ̀. Èèyàn lè ṣe márèèjì fún lẹ́ẹ̀mẹjọ lẹ́ẹ̀mẹwàá bó bá ṣe pé ẹ̀ àwọn kan ti ṣe síwájú àwọn kan dẹ̀ tún ṣì ń bọ̀ lẹ́yìn. Now Lizzy ṣe máa kọ́kàn dé Lizzy ò mọ̀ yín rí ẹ lọ gbé Lizzy ẹ lọ gbé marriage láti marriage tó ṣe ní 2001 àbí I don't know ẹ wá gbé síta ẹ fi ń compare ọmọ kékeré. Now ọmọ Lizzy ṣèyàwó l'Amẹ́ríkà ń bí báyìí náà what is me ẹ mọ nǹkan tó mean kí wọn bá fẹ́ citizen tó jẹ́ good citizen ńlọmọ ẹ fẹ́ náà níbí báyìí ǹjẹ́ yìí gbọ́ ó ṣe wedding náà à ń rí ń bí báyìí náà Amẹ́ríkà làwà ẹ̀ Lizzy ṣe wedding ọmọ ẹ ṣe wedding ó ṣe wedding kò ṣe fẹ́ títí ẹ̀ nìyẹn ó ṣe fẹ́ ká nìyẹn ó dẹ̀ good ó dẹ̀ do good kò lè tó ṣì mọ́ láyé ẹni tó fẹ́ lọ́kọ kó má kíyè ẹ̀ má fi kún fún owó ìdílé tó jẹ́ pé owó ń wọnú owó nínú ìdílé yẹn nǹkan tí bàwá rí nínú bíbà yìí ni ó dẹ̀ ti ń ṣàbíamọ́ grandma ni Lizzy náà kí ló dé gbogbo yín tẹ́ bá wá lẹ bá fẹ́ pẹ́pẹ́ nǹkan táwa ń sọ ní abiyamọ làwa àwọn ìyàwó èrè kan wà tó wà lórí platform yẹn tó jẹ́ pé ayé wọn ò mú wá wọn ò dúró bẹ́ẹ̀ ibi tó bá ti sọ̀rọ̀ tó jẹ́ pé ó máa fọgbọ́n lórí a kì í dúró bẹ́ẹ̀ à ń dúró àfẹ́ mọ̀ wọ́n rí now bọ́bọ́ yẹn ṣe interview náà gbogbo wa gbogbo ẹ̀rọ pé gbogbo àwọn tó ń wo gbogbo nǹkan yẹn ó rí pé ó rí gbogbo wa orí gbogbo wa pè náà àmọ́ bí tá à ń lọ now ọba yẹn ṣe ó ṣe interview ó ní kó dúpẹ́ lọ́wọ́ àwọn ìyàwó òun àti kìíní 16 aṣọ ló rà fún ìyàwó òun rà fún ọmọ 23 years bí ẹ̀sìn kan tó pé wọn nìyẹn kò sẹ́ni tó bú anybody ń bẹ̀ yẹn bẹ́ẹ̀ni Fọlá gbogbo nǹkan tí Fọlá ti ba ayé jẹ́ Fọlá bá ní ọmọ fún Lateef kò ní gbégbèsè ayé ọmọ ọlọ́mọ ẹ jẹ́ ká ṣírò wò ọkùnrin abọ́kùnrin bá àbádẹ́ tí ìbò ọkùnrin a sì máa ní ọmọkùnrin nífẹ̀ẹ́ kan ba ayé ẹ̀jẹ̀ jẹ́ wá sì máa nìyẹn Fọlá wá gbé ayé ọmọ ọlọ́mọ wá náà Fọlá tó dẹ̀ gbé ayé ọmọ ọlọ́mọ wá yìí kò ń ṣe wípé Fọlá dìdí wá Dọ́là ò ní ọmọ kankan fún Lateef Fọlá ò ní ọmọ ó dá lójú ṣùgbọ́n àwọn tó ń bá Lizzy pò láti 15 years tó bá lé ní bíbá á sá fi bẹ́ẹ̀lẹ̀ fún wọn á tún wá lọ á ti rí pé tún sá fáwọn á tún lọ wọ́nà míì
ọ̀nà yìí ló ń yá fún wọn, ọ̀nà yìí ló fi rí owó, ọ̀nà Fọlá ló fi rí owó because gbogbo ara yóò fẹ́ gbọ́ pọ́n fìyà jẹyàn. Ìgbà tí gbogbo yín bọ́ síta tó lóun bisikíìtì ọmọ òun ké tó ń já ọmọ ẹ̀ lẹ́ẹ̀kanná, kí níbo ni gbogbo yín wà? Ìgbà tó ń sọ gbogbo ọ̀rọ̀ yìí ṣe bí èèyàn ọmọ ló fẹnu ẹ̀ rìkọ́dù ọ̀rọ̀ ẹ̀, òun Fọlá ló ń rìkọ́dù tó ti gbá gbogbo kámẹ́rà sí gbogbo ara ẹ̀ ló ń rìkọ́dù láìṣẹ́ Lizzy ò mọ̀ rí. Mo rántí ìgbà kan pé ìgbà tóun ṣèkómọ èèyàn kan fún un 500,000 òun lòun ní kó po fún Fọlá kó lọ fi sanwó ilé ẹ̀. Ogún ọmọ tó ń gbọ́ tẹ̀ ṣe pé òun ni èpè tí lọ bá ilé pé wọ́n ní tẹ́rúrẹ́ bá fojú ẹ̀yàn á fèpè fẹ́lẹ́ pè. Àwa Lizzy lèmi ń ṣe dọ́là